Láti bàrẹ̀ títí dèní lọ́wọ́lọ́wọ́ tó kúrò nínú ọdún kó sọ́wọ́. Sáré ọ̀rẹ́ ó lè já wọn ló ń bí wá. Láìsúrò ọlọ́run lè ní kan jáwọ́. Bíbẹ́ kọ́ kọjá sẹ̀rẹ̀ àbí kan jáwọ́. Ṣùgbọ́n àìdúró ni ó padà jẹ́ kan jáwọ́. Báyọ̀ kó má bàa wáyé lásán. Lọ́sí ó bọ́lọ́run ọ̀dọ́ ẹ̀ lásán. Màdúró ayé jẹ́ òdúró lásán. Wọ́n kọ́ máa pè é lóníṣẹ́. Ṣẹ́ṣẹ́ nìkan wọ́n kọ́ máa pè é lóníṣẹ́. Rántí ìyá làwùjọ bá ṣiṣẹ́. Ṣeré bóyá dúrà ló mú níṣẹ́. Má sojú àwọn tó lè yẹ òru níṣẹ́. Gbẹ̀wì yóò tí ó jalè ló wá ṣiṣẹ́. Abẹ́kọ̀ náà abẹ́kọ̀. Ẹ kú kalẹ̀. Ọlọ́run yóò gbàdúrà gbogbo wa o. Àní rí dààmú lágbára Olódùà. Orúkọ mi ni Lukman ọmọ Àyádáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Àdúrà gbogbo wa ni ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run ọba. Àdúrà wọn gbà o. Oúnjẹ ojú ayé, oúnjẹ ojú oorun. Ṣé yàtọ̀ wà ńbẹ̀ ni? Ìyàtọ̀ sí ńbẹ̀, orúkọ wọn lọ́kàn yàtọ̀ ọ̀tọ̀. Tí ọ̀tá bá léni títí lójú ayé tí wọn ò bá rí ni mú, wọn a máa gba ojú oorun wọlé. Ará lọ́kùnrin, ará lóbìnrin, gbogbo ibi tí a bá ti ń gbọ́ mi, àlá ọ̀gọ̀ o, ẹni tó lálàá tó gọ̀. Ìwọ tó lálàá ìwọ lọ gọ̀, torí pé Ọlọ́run ti fi aburú tó bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ó ti fi hàn ẹ́, ìwọ ló dìde sí. Ọ̀nà ẹ lówó, àkíyèsí ni. Bọ̀dá alátẹnujẹ, bàbá alátẹnujẹ, ìyá alátẹnujẹ, gbogbo ìnáwó tí wọ́n bá ń ṣe ládùúgbò, ìwọ ni kò rí pé ìyá sábọ́jọ, ìwọ ni ìyá sábọ́jọ ọbẹ̀. Àǹtí gbogbo ibi tẹ́ bá ti rí invitation ẹ rí pé dóde wọn. Ṣé wọ́n sọ fún wọn pé òde tí wọ́n dárúkọ fún ọ ni wọ́n sọ pé àwọn ń ṣe? Dojúmọ́ lẹ́ẹ̀ máa sọ ẹbí. Ìyá tí ò ní ní ti ń finú ẹ̀rọ tó kọ́ ràǹkárá lọ. Ẹ ṣe mẹ̀dọ̀. Bọ̀dọ̀ olóúnjẹ búkà tó ń jẹ ìyàwó olóèrè òdùn lẹ́nu ẹ̀ mọ́. Gbogbo olóúnjẹ àdúgbò ló ti ní nọ́mbà wọn lọ́wọ́. Ìyá àṣàfù sógùnfẹ́ wà. Ìyá búkì sẹ́níyàn.